Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Ǹjẹ́ mo kí gbogbo yín níbi gbogbo yẹ ẹ tí ń wò mí ní dédé àsìkò yìí, mo kí n fọlẹ̀ ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọ́. Ètò yín, ètò wa ìyá máa ń gbé wá ìyẹ̀lì eré kan ní Ọ̀sọ́lọ̀ TV. Òun náà làátọ́ gbédé lónìí, pé ẹ ti máa ń gbádùn ẹ̀ yá pèlè àṣẹ Olúwa. Àtìtọ́ dé sí ndí ẹ̀ lójúmọ́ ètò ní. Ẹ̀yìn ìgbà yẹn mọ̀tọ́ ju àwọn náà lọ sí ọ̀dọ̀ ó gbé ẹja lákún, òun náà ló gbé á lọ fúnni lónìí níyà àjọ fomi jomi toro ọ̀rọ̀ pẹ̀lú ìwọ̀n. Ẹjọ́ fún un lọ sọ́dọ̀ ẹ bàbá tààrà fún kíá fọlẹ́ kẹ́kàbọ̀ ẹ káàbọ̀ bàbá. Ẹ kú lé lẹ́ẹ̀kan sí. Yes sir. Mo kí wa níbi gbogbo tá a ti ń gbọ́ wa ní àkókò yìí. Ẹ kú iṣẹ́. Àwa ni. Bàbá ẹ bá mi dárúkọ yín fún àwọn yẹn ń wò wá. Orúkọ mi ni wọ́n máa ń pè ní Pastor Elijah látinú ìjọ Chapelle de Renaissance ti ìlú Ìpòbẹ̀, Ayẹrẹ Àgbàrò. Àwọn náà lè agbé lọ sí ètò náà lónìí láti ìgbà pípẹ́ wálé bàbá tí máa ń bá wa pò láti máa ń rí hàn lẹ́nà sọ́jí níbi ogbó. Lónìí agbé wọn sí ojúlé iṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ntọ́ka ẹ bẹ̀rẹ̀ sí í ṣe tẹ̀síwájú bàbá ẹ fún wa lé àdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọba tó ní ayé àti ọ̀run, ẹ gba ọpẹ́ wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Ẹni tó ń ṣe ohun gbogbo fún wa, ẹni tí gbogbo aráyé ń bẹ̀rù rẹ̀, ẹni tó tó ìsá fún, Ọlọ́run tó ń pèsè nígbà gbogbo, Ọlọ́run ààbò wa ní Góṣẹ́nì, ẹ gba ọpẹ́ wa. Àmín. Ẹ gba ọpẹ́ wa. Àmín. Jẹ́ mo gbàdúrà fún gbogbo ojú tó wò wá ní àkókò Olúwa darapọ̀ mọ́ wọn. Àmín. A gbàdúrà pé kí ètò yìí kí ó máa tẹ̀síwájú. A gbàdúrà fún ilé iṣẹ́ yìí lórúkọ Jésù kò ní jóná. Àmín. Àlàáfíà àti ààbò kó wà pẹ̀lú gbogbo yín. Àmín. Ààbò Ọlọ́run kó dájú lórí wa. Àmín. Gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa ní àkókò yìí, gbogbo ohun tẹ́ ẹ nílò ẹ̀ lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́. Àmín. Kò ní sí ikú òjijì. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi. Bàbá lónìí àwọn ìbéèrè yẹ a béèrè lọ́dọ̀ yín lẹ́sẹẹsẹ òun náà ní. Bàbá a máa ń gbọ́rọ̀ lépa májẹ̀mú, à ń sọ̀rọ̀ fọlẹ́ à ń bá oníhàn ní májẹ̀mú, à ń bá ìhùwé ní májẹ̀mú, à ń bá akẹ́ ní májẹ̀mú. Mo fẹ́ abẹ́ fọlẹ́ ṣé a máa ń bá Ọlọ́run ní májẹ̀mú kí lè májẹ̀mú láàrin oníhàn pẹ̀lú Ọlọ́run. Ẹ ṣeun olóòtú. Ìbéèrè ńlá lẹ béèrè ilé ọ̀sán yìí. Inú mi ṣe dùn pé a ní àkókò bí ìṣẹ́jú mélòó kan láti fi bára wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí ènìyàn ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Àbí? Ṣùgbọ́n Ọlọ́run ló kọ́kọ́ ní májẹ̀mú pẹ̀lú àwa. Ẹ ṣe ká wo àárín náà. A ó wo ọ̀rọ̀ Ọlọ́run láìpẹ́ yìí. Okay. So n tí à ń pè ní májẹ̀mú ó wà lóríṣiríṣi ọ̀nà. Ó wà nínú ìgbéyàwó. Ó wà láàrin àwa àti Ọlọ́run. Ó wà nínú àwọn ẹgbẹ́ gbogbo. Tí a bá ń sọ nípa májẹ̀mú yẹn ni pé a lè tún pe orúkọ ẹ̀ ní àdéhùn. Àdéhùn láàrin àwa àtọlọ́run. Àwa àtọlọ́run pé màá ṣe nǹkan báyìí fún ẹ nítorí nǹkan báyìí. So a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run. Májẹ̀mú àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ bá àwa ènìyàn dá. Ó ní agbára pọ̀ gan-an kò sí yá ń sọ yìí. Àbí? Màá fẹ́ wo ìwé orin Dáfídì orí 89 a pè ní ẹ̀jọ àti ẹ̀sán. A bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 30 ó lé 3 sí ẹsẹ̀ 30 ó lé 2. Ó kà báyìí pé ṣùgbọ́n ìṣeun ìfẹ́ mi lé mi kì yóò gbà lọ́wọ́ rẹ, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí òtítọ́ mi kí ó yẹ̀. So nínú àwọn ọ̀kan náà wọn yé Ọlọ́run bá wa ṣe àdéhùn ẹ̀ ni pé òun ò ní jẹ́ kí ọ̀rọ̀ tó ti ẹnu ò jáde pé mo fẹ́ ṣe báyìí fún ẹ̀yin ọmọ mi lórí ilẹ̀ ayé. Wọ́n lè kò ní yẹ̀ torí pé ẹnu mi ló ti jáde. Màá sì rí i pé ó wá sí ìmúṣẹ. Èkejì ó ní májẹ̀mú mi lé èmi kì yóò dà, bẹ́ẹ̀ ni èmi kì yóò yí ohun tó ti ètè mi jáde padà. So ó wá mú wa padà sínú èdè tẹ́ ẹ béèrè tẹ́lẹ̀ májẹ̀mú. So Ọlọ́run sọ pé òun ti dá májẹ̀mú fún wa. Májẹ̀mú àkọ́kọ́ tó dá fún wa òun náà ni májẹ̀mú pé ẹ máa sìn mí, èmi yóò máa jẹ́ Ọlọ́run yín. Ká máa sin o. Ká máa sin òun Ọlọ́run nìkan. Fóun kó máa jẹ́ bàbá. Fóun máa jẹ́ bàbá àti ìyá lórí wa. Ìyẹn ni pé ohunkóhun kò ní lè láǹfààní àti fọwọ́kàn wa. Torójú ẹ̀ ń buwọ́lẹ̀ ni. Níbi gbogbo àgbáyé.
so ó wá ń jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ yẹn tó ti jáde lẹ́ẹ̀kan yẹn òun ò ní jẹ́ kó yí padà kó lẹ́nu o. kó má bàa débi fọlọ dalẹ̀. Ọlọ́run kì í fẹ́ gbọ́ kí ènìyàn sọ níbikíbi lágbàáyé tá a wáyé pé Ọlọ́run dalẹ̀ mi, kì í fẹ́ gbọ́. kọtẹ dáadáa fọlẹ bàbá dalẹ̀. Kì í fẹ́ gbọ́. Ẹ wo ẹsẹ̀ 35. Ó ní lẹ́ẹ̀kan ni mo fi ìwà mímọ́ mi búra pé èmi kì yóò pọ̀ fún Dáfídì. Ìkan nínú àwọn ohun tí ó mú kí Ọlọ́run máa tẹnu mọ́ ọ̀rọ̀ májẹ̀mú ẹ̀ náà ni pé ó kì í fẹ́ parọ́. Ó kì í fẹ́ parọ́. Ènìyàn ẹlẹgbẹ́ wa, àwa ènìyàn lórí ilẹ̀ ayé, a máa ń sábà ń parọ́ fúnra ẹni nígbà míì. A kì í fẹ́ dúró nínú ohun tá a sọ pé a fẹ́ ṣe fún ọmọlàkejì wa, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò rí bẹ́ẹ̀. àwa ó ní ló lè dalẹ̀ náà. Ènìyàn máa ń sábà dalẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kì í dalẹ̀. Ó ní ẹ̀ẹ̀kan ni mo búra fún Dáfídì pé èmi ẹlẹ́jẹ̀ Ọlọ́run ẹ̀ títí dalẹ̀, bó o bá ti lè máa sìn mí. Ẹ̀ẹ̀kan tí mo ti sọ ẹ̀ nínú ìwà mímọ́ mi àti òtítọ́ mi ni mo ti sọ, kò ní yí padà láéláé. Ẹsẹ̀ tí ó tún tẹ̀, ó ní irú ọmọ rẹ yóò dúró títí láéláé, ìtẹ́ rẹ yóò dàbí oòrùn níwájú mi. Ṣé ẹ mọ̀ pé oòrùn ti ní àkókò tó ràn? Ọlọ́run sọ pé ọ̀rọ̀ tó ń sọ yẹn á dàbí oòrùn tá a máa ràn síbẹ̀, ìmọ́lẹ̀ kankan kò lè jọ. Ṣé ẹ ti rí ibi tí ó jẹ́ pé ilẹ̀ àmọ́ tí a máa tàn á kú kan tọ̀tọ̀? Ṣé ó ti ṣẹlẹ̀ rí? Ẹ̀rẹ̀ kan ló ti fi orúkọ ayẹ pé oòrùn ni wàá máa jẹ́, kò sì ní kú títí ayé ẹ̀ ní gbẹ̀gbẹ̀. So kò yí padà di òní títí dòní. Ìran ènìyàn ń wálé ayé ká ń padà ká ń wá, ṣùgbọ́n oòrùn kò yí padà. Ẹ̀rẹ̀ kan ló sọ, ó sì rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ 37 tí mo fẹ́ fi dánú dúró. Ẹ jẹ́ ká wò. Ó ní a ó fi ìdí rẹ̀ múlẹ̀ láéláé bí òṣùpá àti bí ẹlẹ́rìí òtítọ́ lé ọ̀run. So ìkan nínú àwọn májẹ̀mú tọ́lọ́run bá àwa ènìyàn dá ni pé ó fún àwa ènìyàn ní agbára lórí ilẹ̀ ayé ra wa yìí, pé ẹnikẹ́ni kò gbọdọ̀ dí wa lọ́wọ́. Àbí? Iná mi ń dúpọ̀ ọ̀rọ̀ náà ṣe ń jáde sì ń ṣe nǹkan lára mi. Ẹ wo bàbá, máa béèrè ìbéèrè, ẹ ti lé Ọlọ́run kí dalẹ̀ májẹ̀mú. Bẹ́ẹ̀ni. Ọ̀dà àwa ó ní à lónìí, à ń sọ fọ́lẹ̀ kò sí wọn lè ya omi náà kó lè yàn Ọlọ́run. Bóyá ọmọ ìjọ ni o, àbí pásítọ̀ náà ni o, torí lónìí kò sí gbogbo pásítọ̀ ní sìn Ọlọ́run pípé. Bẹ́ẹ̀ni. Àfọlíà kò sí wọn lè yà mí, mo dúró déédéé Ọlọ́run. Ó bẹ́wọ́ dìgbà mi ọ̀rìn lè fọ́lẹ̀ pásítọ̀ mi ń yẹsẹ̀. Ó ṣeé ṣe kó la sinjú, kó bẹ́ẹ̀ sí ṣe fúnìyàn, àbí kó la wo agbára mi ẹ̀rọ agbára àṣàfọ̀ṣẹ́ lákòókò bẹ́ẹ̀ sí ṣe lò. Bàbá wo ni ẹ̀ ṣé kò ṣe ó dalẹ̀ Ọlọ́run? Ẹ ṣeun olóòtú. Ṣe rí, ó máa ń dùn Ọlọ́run púpọ̀ gan-an bí ó bá rí i pé ẹni tóun dá májẹ̀mú fún pé òun á fún ní agbára àti àṣẹ àti ààbò, tóun á sì gbìyànjú pé àdéhùn tó wà láàrin àwọn kó má yẹ̀. Tó bá wá rí i pé ẹni yẹn ó padà lẹ́yìn òun, ó máa ń dùn Ọlọ́run gan-an. Kò tí ì sí ọ̀nà àbáyọ bó bá ṣẹlẹ̀, bí kì í bá ṣe pé ẹni yẹn tó padà sẹ́yìn tó wá tún májẹ̀mú yẹn ṣe fún ara ẹ̀ níwájú Ọlọ́run. Kò sí ọ̀nà àbáyọ. Kò sí ọ̀nà àbáyọ kankan láyé yìí àti ilé ọ̀run. Ẹ bàbá wo bàbá, irúfẹ́ ìbínú ìṣolúwa lè bá pọ́dé lọ́dọ̀ Ọlọ́run láàrin ìṣẹ́jú yóò yapa kó lẹ́yìn ẹ̀. Ọ̀pọ̀ o. Àbí? Ọ̀pọ̀. Mo lè mẹ́nu bà bíi 3 fún ọ. Ẹ dákun ẹ ṣe ká wò. Màá fi ìránṣẹ́ kan hàn wá nínú Bíbélì, púpọ̀ ẹ̀ ló ti wà lónìí. Ṣùgbọ́n kíní kan ò jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀pọ̀ ẹ̀ ti wà. Òun náà ni pé olùgbàlà wa Jésù Kristi ó ti fi nǹkan ránṣẹ́. Ní à ń pè òun náà ní oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́. So ìyẹn wá mú ọ̀pọ̀ kò mọ ohun tí ó bá Ọlọ́run ṣàdéhùn ẹ̀. So bọ́lọ́run bá padà lẹ́yìn ẹlòmíẹ̀, ọ̀pọ̀ kì í fura, nítorí pé kì í sí oore ọ̀fẹ́ ìjìyà lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà ayé àtijọ́. Ọ̀pọ̀lọpọ̀ lìdájọ́ ti ń dúró dè báyìí nìsín, ṣùgbọ́n wọn ò mọ̀ torí pé oore ọ̀fẹ́ sì ń ṣiṣẹ́ lórí ọ. So ẹ jẹ́ ká wo ọ̀gbẹ́ni kan nínú Bíbélì tá a pè ní Sọ́ọ̀lù. Ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ pé kó lọ sí ìlú Amálẹ́kì, lọ pa àwọn èèyàn tó wà ń bẹ, ó kúdú ìlú yẹn, pa gbogbo ẹ̀rùn àti ọba àti ìjòyè àti ọlọ́lá àti tálákà àti obìnrin àti ọkùnrin, èyí tó kéré àti èyí tó dàgbà, pa wọ́n, ẹran ọ̀sìn wọn run wọ́n dànù, kó àwọn ọmọ ogun ẹ̀ pa wọ́n dànù,
kẹ́ wá padà bẹ́ẹ̀ bá dé kó wá fún mi lábọ̀ ṣùgbọ́n nígbà tó ọ̀gbẹ́ni náà wọ ìlú náà ó ṣe nǹkan tí ò dáa. kékeré ló wọ́n ṣe. ẹ ṣeun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ló ti ń ṣe nǹkan yẹn lónìí. gbèsè náà. òun náà ni pé ìgbà tí ọ̀gbẹ́ni yìí wọ ìlú náà ó rí i pé àwọn èèyàn ìmàlúù oríṣiríṣi ènìyàn olówó ọlọ́lá ìmàlúù tó dára ẹran ọ̀sìn oríṣiríṣi tó dùn wò lójú bẹ́ẹ̀ náà ní sì rí àwọn tí kò dùn wò dáadáa ó wá mú odidi ọba ìlú náà tọ́lọ́run sọ pé kọ́kọ́ pa lóhùn ó wá mú un láàyè ó wá ṣa àwọn ìmàlúù tó dára yẹn ó wá pa àwọn tí ò dára yẹn àtàwọn àgùntàn tó dára ó wá pa àwọn tí ò dára yẹn ó wá kó àwọn nǹkan yẹn gbogbo àwọn nǹkan tó dára kó gbogbo ẹ̀ pẹ̀lú ọba ìlú yẹn láàyè wá ilé. kọ́sí bó ń ṣe dáadáa. so torí nǹkan tó ṣe yẹn Ọlọ́run bínú lẹ́ẹ̀kan náà ní tó ṣe ó sì bà ìrìn àjò ẹ̀ jẹ́ títí di òní olónìí kò ní àtúnṣe. kábíyèsí. bí ó ṣe ṣe lẹ́ẹ̀kan náà lọ́lọ́run tọ̀ Sámúẹ́lì lọ nínú ìwé Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 20 àti 2 lọ ìsàlẹ̀. Olúwa tọ̀ Sámúẹ́lì lọ sọ fún un pé ọmọ mi tí mo rán lọ ibi iṣẹ́ ó ti ṣiṣẹ́ jẹ́ o kò jẹ́ iṣẹ́ yẹ̀ o kò jẹ́ iṣẹ́ yẹ̀ o kò ṣiṣẹ́ tèmi ló jẹ́ o ohun tó ṣe yẹn àtọmọdọ́mọ ẹ̀ lá máa jìyà ẹ̀ ìyà yẹn kò sì ní tán kó lẹ́nu ilé wọn òun fún ara ẹ̀ lọ sọ fún un pé àwọn èèyàn tí mo kó lé lọ́wọ́ mo ti gba gbogbo àwọn èèyàn yẹn kó lọ́wọ́ ìjọba tí mo fún un pé kó máa jọba ìlú mo ti gbà kó lọ́wọ́ ẹ̀ so ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ léni débi pé ọba tí Ọlọ́run bá fi jẹ fún ìlú kan ó gbọ́dọ̀ máa béèrè ìtọ́ni lójoojúmọ́ kó má bàa jẹ̀bi láti ọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni àti àwọn lọ́balọ́ba líjòyè tí Ọlọ́run bá ti fún sí ipò kan wọ́n gbọ́dọ̀ máa bẹ̀rù Ọlọ́run kí wọ́n máa béèrè ìtọ́ni torí pé ẹnìkan ló fún wọn síbẹ̀. bẹ́ẹ̀ni. ó wù ẹlòmíì láti débẹ̀ ṣùgbọ́n wọn ò ṣe kéde wọn ò ní oore ọ̀fẹ́ ìránṣẹ́ Ọlọ́run míì tí Ọlọ́run pè lónìí tó fún iná àti àṣẹṣẹ nu ẹ̀ tó jẹ́ pé kò sọ bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó gbọ́dọ̀ máa béèrè ìtọ́ni lé ọwọ́ Ọlọ́run kó má bàa ṣiṣẹ́ jẹ́ ẹ wo Sátánì tan Jésù fún ara ẹ̀. bẹ́ẹ̀ni àhọ́tọ̀ lọ bẹ́ẹ̀ni ìwé Mátíù orí 4 ibẹ̀ látẹsẹ̀ kìíní dé 9 dé 11 pàápàá Bíbélì jẹ́ kó yé wa pé ó dán wò nígbà 3 jìdáwó àkọ́kọ́ tó kọ́kọ́ gbé fún náà ni pé bí wọ́n bá jẹ́ ọmọ Ọlọ́run pàṣẹ fún òkúta yẹn kó di àkàrà kí ṣe jẹ ẹni ẹ sì lọ gba àwẹ̀ àtàdúà 40 ọ̀sán àti 40 òru kò ìjà sí gbangba kò ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rárá. yóò ti dán owó wẹ́ẹ̀ ó dán owó lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n Jésù dá ọ̀rọ̀ yẹn padà torí pé ọ̀ràn ló fún ara. ẹ bẹ́ẹ̀ ni a. ó tó wọ́n ní pé òkè kò rí iṣẹ́ àbí ọ̀dà ó wá gbé lọ sí orí òkè ilé ibi tó ga dáadáa bíi pé kéèyàn lọ gun pẹ̀tẹ́sì alájà 3 bẹ́ẹ̀ ni kó wá sọ pé torí pé òun ti gba Jésù òun ti ní Ọlọ́run àti agbára wọ̀ nínú àìkú bẹ́ẹ̀lẹ̀ tèrè òkè yẹn lọ́hùn ó dán wò bẹ́ẹ̀ Jésù kẹtọ ó darí ẹsẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ń gba ìdarí bẹ́ẹ̀ lónìí tí wọ́n ń ṣe ẹsẹ̀ gbé níwájú Ọlọ́run ó ti gun òkè yẹn ó ti dọ́hùn ó wá bẹ̀ sí ní gbọ́ ohun ẹ̀ pé bẹ́ sílẹ̀ fún ara ẹ̀ asá ti kọ̀wé ẹ̀ pé yóò pàṣẹ fáwọn áńgẹ́lì ẹ̀ láti gbé ẹ sọ́wọ́ kí má bàa fẹsẹ̀ gúngàn ó lè rán a kò gbọ́dọ̀ dán Ọlọ́run wò tó ìdánwò nìyẹn béèyàn bá ń dán Ọlọ́run wò lónà àìtọ́ ẹni àjẹbí ó tún gbé lọ sí orí òkè tó ga jù pé wo gbogbo ilẹ̀ ayé tó wò ti tèmi ni ohun ẹyọ kan ni kò ṣe fún mi kàn forí balẹ̀ fún mi bó bá ti forí balẹ̀ fún mi máa jáwọ́ ìjọba náà fún mi ṣùgbọ́n Jésù kà fún ti kọ́ wípé ìwọ kò gbọ́dọ̀ forí balẹ̀ fún ohunkóhun lẹ́yìn Olúwa Ọlọ́run òun nìkan ni kí mo forí balẹ̀ fún ìgbà náà ló wá kọjú sí Sátánì pé padà kúrò lẹ́yìn mi ìwà ẹ̀mí èṣù yìí ìgbà náà lè ṣù ṣẹ̀ṣẹ̀ wá fi sílẹ̀ so ọ̀gbẹ́ni yìí tá a pè ní Sọ́ọ̀lù ìjọba ẹ̀ bàjẹ́ lódìdí Sámúẹ́lì lọ bá ó wá sọ fún pé ó ti ṣí ẹsẹ̀ gbé ṣé ká máa pa ohun ayẹ̀ ká máa rú ẹbọ ká máa ṣe àjọyọ̀ ká máa ṣe inú dídùn lé Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni tàbí ká gbọ́ràn sí lẹ́nu ó ti ṣiṣẹ́ jẹ́ ó ti ṣiṣẹ́ jẹ́ so ìbínú ti wà lórí ẹ̀ kéè ló ṣe òun náà lè pé kéèlì ń kígbe lékùlé ẹ̀yẹ ó ní màálù báwo lè yí màálù yẹn ṣe jẹ́ ó lè lóòótọ́ mo ti ṣiṣẹ́ jẹ́ ìmàálù yẹn ń kígbe ẹ̀ lé ìlú ibi tí wọ́n ní kí n lọ parun ẹni àwọn olè sọ ẹ̀ léènì ọlọ́ba ìlú náà ni lé ó lé kí mú wọlé ó lè mí wò pé bàbá ń ṣọdún fún Ọlọ́run ká pa ọkùnrin yẹn láàfin wa lébi màálù wọn á sì pa àwọn èèyàn jẹun lọ béèyàn bá ń fún àwọn èèyàn lóúnjẹ nílùú tí ò bá dúró nínú májẹ̀mú Ọlọ́run á jẹ̀bi lọ́run á tún jẹ̀bi láyé bàbá ó ti mú lónìí olùmọ̀ ti dá láìní torí pé ó ṣe nǹkan yẹn lé ọ̀nà àìtọ́ kò bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ wo iná mi ń dùn àmọ́ aago wa ti lọ ìyẹn àtọ̀ wa torí ìmọ́lẹ̀ ẹkú lè rí ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ mọ́ tàn ẹ̀yin ń wo mí ẹ̀yin ń gbọ́ mi ẹ gbọ́ mi dáadáa òun ni ó sọ fún mi ọtí ẹ̀yin lépa ìfọlọ́run kọ́ bẹni líṣẹ́ fún ká má jẹ iṣẹ́ náà kó ṣe Ọlọ́run ṣe fẹ́
ìwé náà yọ jẹ́ gbọ́n líkìlá tọ́jú ìlú kan àbí líkìlá ṣe nǹkan náà lò yóò débẹ̀ obìnrin yóò dá lọ́rẹ́ wá lójú ẹ̀ pé wọ́n fún tóbi sí pé wọ́n fún pọ́n sí lọ́wọ́ fọ́lì yìí pọ́n ẹjọ́ mú tọ́jú máa fún ṣe ẹgbẹ̀wọ́ ọlọ́run rí ẹ̀ ìgbà wọn ni tiẹ̀ nọlẹ̀ ìwé náà yé ò ti lọ́kàlá gbà àfọ̀ṣe wọn lọ́lọ́run bínú sí èkẹ́ dákù kájọ yìí dà ìwé náà yé kó ìdẹ́pẹ́ yẹ ká ń wọ́ mi lọ́ yìí dà ẹ̀yìn yìí dà kí dúró lérí ìtọ́ ìtì ọlọ́run fọlọ́run kó má bàa bínú sí ẹ̀ májẹ̀mú pẹ̀lú ìbínú ọlọ́run sí èkẹ́ wọn yóò yapa kó lè yẹn òun náà lè mọ ọnu ba lónìí á tẹ̀síwájú líjọ́ yẹn ń bọ̀ lékè tó náà bàbá ẹ bá ń darúkọ ẹ̀yin fún wọn yẹn. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Pastor Elijah láti inú ìjọ Chapel di Renaissance ìlú Ìpọ̀bẹ́ Ayẹ́rẹ́ Àgbàrò. ìyẹn ń pèlè iná lójú ẹkùn gbogbo ibi yẹ ẹ tí ń wà kò sí ibi yẹ ìpínyàn sí yàn kò ní jẹ bóyá ẹ fẹ́ ṣe sọjí ẹ pínyàn ìwọ̀n ẹ bá ń ka nọ́mbà yìí fún wọn yẹn. bí ẹnikẹ́ni bá fẹ́ pè wá WhatsApp nọ́mbà wa òun náà ni 01 68 07 52 61. ẹni tẹ́ fẹ́ pè wá ní Momo òun náà ni 01 53 49 50 54. oore ọ̀fẹ́ yé bàbá ni òun torí wọn kò kíyà láti ṣiṣẹ́ Ọlọ́run bó ti mọ̀ wọn pẹ́ kò sí bí ẹwọ ká pé hàn ìwọn ajẹ pé yín ṣùgbọ́n ẹ má gbàgbé láti tó bá wa pọ̀ dé lẹ́jọ́ mi lọ́tọ̀ fún àwọn ìmọ̀lẹ́yìn wọn ń tàn fún wa orúkọ ẹ tẹ́mi ká mi kó èyí padà o Dámíró Daniel lòmí ń jẹ́ ọmọ àgbà kò sí ọyẹ ń bàjẹ́ baálé kú ilé di ahoro dépò ìfúnlé tí akómọdé ahoro náà lè fún gbé àwọn àgbààgbà wéyìí ní à ń kọ́ni lọ́gbọ́n ilé tiẹ̀ náà kò sì ní di ahoro lágbára Ọlọ́run ẹ bá ń kí gbogbo ilé kẹsàdó àkàfọ wa ká gbà ń kàkà yìí lọ. a kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i fún gbogbo ibi tí wọ́n ti ń wò wá lẹ́ẹ̀kan sí i mo gbàdúrà kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé. mo ń gbàdúrà yìí fún gbogbo àwa ikọ̀ àti ìríjú tó Ọlọ́run pè agbára ìyípadà sínú òtítọ́ ìdúróṣinṣin ìfẹsẹ̀múlẹ̀ ìṣe olóòótọ́ dé òpin Olúwa kó dàálù ọ. gbogbo àwa lóyè lọ́ba líjòyè gbogbo àwa oníṣẹ́ ọba kọ̀ọ̀kan mo gbàdúrà agbára ìjẹ́ olóòótọ́ àti ìdúróṣinṣin Olúwa kó dàálù ọ. a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ìpè náà a fún wa síbẹ̀ ni lórúkọ Jésù a ò ní jẹ̀bi ẹ̀ a ó ṣe é délé Jésù Olúwa wa. ìpàdé òmìnira tí bí oyin o ó dìgbà. ó yá ẹ wo Sọ́nà TV lórí YouTube ìmọ́lẹ̀ ọmọ àyàngbọ́ ó ti gorí afẹ́fẹ́ àwa la láṣà àwa la lédè Sọ́nà TV ní kẹ́ máa wò. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.